tí mo mú wá fún wa lónìí ni báwo la ṣe lè dáàbò bo ara wa àti ọmọ wa. Ọ̀pọ̀lọpọ̀ ẹlòmíì ń kú lénìí tó jẹ́ pé ikú àìmọ̀dí ni, níbi kí wọ́n lé ilẹ̀ ní mọ́gùn. Iṣẹ́ yìí ó ṣiṣẹ́ fún pàápàá jùlọ àwa tá à ń ṣiṣẹ́ káàkiri inú sáìtì. Ọ̀pọ̀lọpọ̀ sáìtì míì wọ́n ti lé ní mọ́gùn, bóyá àwọn kan ti ralẹ̀ yẹn tẹ́lẹ̀, ẹlòmíì tún rà á, wọ́n ti talẹ̀ kan fún èèyàn bíi 3. Ẹnìkan náà àwọn èèyàn yìí ó lè lọ lé ilẹ̀ yìí ní mọ́gùn wípé gbogbo ẹni tó bá ti dórí ilẹ̀ yìí ó máa pàdé ikú ẹ̀ ń bẹ̀ ni. Ikú àìmọ̀dí àní bá wọn kúkú ọ̀wọ̀ọ̀wọ̀ o. Ṣé rí àwọn nǹkan tó yẹ ká máa ṣe sára ni? Báwo la ṣe lè dáàbò bora wa? Bóyá wọ́n na ògùn lẹ̀ fún wa ni, bóyá wọ́n da ògùn lẹ̀ fún wa, tá a bá tẹ ògùn náà mọ́lẹ̀ kò ní ṣe nǹkan kan lára wa, kódà kan yán ọ̀nà fún wa. Tí iṣẹ́ bá wà lára wa kò sí nǹkan tó máa ṣe wá. Kí ni tá máa lọ wá? Wọ́n pe kòkòrò kan ní ìkamùdù. Ṣé a máa tán pè ní ìkamùdù? Ṣé gbogbo wa la mọ̀? Ìkamùdù ẹyọ kan á wà lọ́mọ ẹyọ atare kan, á fi sín gbẹ́rẹ́ sí àtàǹpàkò. Ìtẹ́pẹ̀lẹ̀ àtàǹpàkò lélẹ́yìí o. Ṣé rí ibi àti ibi gbẹ́rẹ́ ẹyọ kọ̀ọ̀kan òun là á fi sín láàsìn gbẹ́rẹ́ ẹyọ kọ̀ọ̀kan ní àtàǹpàkò. Ẹ jẹ́ ká wá fi ìntàlọ̀, ẹ jẹ́ ká fi rá. Pẹ̀lú ògo Ọlọ́run tó bá da ògùn lẹ̀ fún wa kò sí nǹkan tí ó ṣe wa. Tá bá tẹ̀ mọ́lẹ̀ a kàn tẹ̀ mọ́lẹ̀ ni, bí ó ṣe jẹ́ nìyẹn. Ẹ dákun bẹ́ẹ̀ ṣe ń wo program yìí, ẹ bá mi share ẹ̀, ẹ tẹ̀ like, ẹ share kó lè jẹ́ àǹfààní fún ẹlòmíì. Babaláwo Lábájá ni pásítọ̀ ni wá ní èyíkéyìí tí àbáwò kí á jẹ́ fún wa bó ṣe jẹ́ fún ajíbìkin tó kọjáwé, á jẹ́ fún wa bó ṣe jẹ́ fún ọ̀sán ibìkin tó kọ̀wé gbò. Ajíbáyé lọ́kọ̀ ọ̀dẹ ló mọ́ lọ tó fi lè rí àtìgbò àtiwé àtìgbò kó máa jẹ́ fèmí àti lónìí. Orúkọ mi ni Dr. Aviz Abolade ọmọ Aramide.